gbógun ti àwọn tó ń gbógun tì mí. Fi ìjà fún àwọn tí ó ń bá mi jà. Di asà ohun àpáta mú, kí o sì dìde fún ìrànlọ́wọ́ mi. Fa ọkọ̀ yọ pẹ̀lú, kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi. Mr. Adeyemi wà on life support. Ẹ̀gbọ́n yín bàjẹ́ obìnrin gidi ni. What? Tí mo bá tún ever cheat on you, kí gbogbo ègún tó wà nínú Bible kó jẹ́ tèmi. What? Báwo ló ṣe máa fi Bíbélì búra? Gbogbo ìgbà ni mo máa ń pray pé Lord jọ irú ìwà tí ọkọ sísá ló kẹ́ mi tí ẹ bá mi nà dẹ́ fọ́kọ tèmi náà. You are so ungrateful. Ebi ló ń bá sọ ebi ni I'm so ungrateful. Ọmọ àlè ló fẹ́ yà. Yétúndé ọjọ́ tí mo fẹ́. Why tó fi máa lọ sọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ fún rẹ̀? Shortly before the accident, everywhere became like Psalm 35. Màá lọ sí ọ̀gá ọmọ náà tí ó lè sí nǹkan tó máa ṣe sí olóòjà wèrè ni. Wèrè o. Ó ṣẹ̀dẹ̀ ti pa Mọ́ráyọ̀ lọ́kọ̀ kó lè ṣu lópo. Àyè òṣì. Ọmọ wojú bàbá ẹ̀, bàbá wojú ọmọ òṣì tó bí. Ṣé mo kó mo ti fẹ́ bẹ́ẹ̀ tán? Òfin láyè, o ti báyẹ̀ ṣe bàjẹ́. Mo ti gbàgbé pé dìgbòlugi ni mo bá sọ̀rọ̀. Psalm 35. Jẹ́ kí ọ̀nà wọn kí ó ṣókùnkù, kí ó sì máa yọ̀, kí áńgẹ́lì Olúwa kó máa lépa wọn. Ìyẹn dìgbòlugi tó ń pè é gangan ni. Pẹ̀lẹ́ ọkọ opó. Why are you going through my phone? Answer my goddamn question, Mr. Man. Sí kankan láàrin Peter àti Mọ́ra. But why tó máa save orúkọ as more mechanic? Can you do it now? I'm sorry, I can't. You can't. Báwo ló ṣe máa sọ pé kí n máa bá ọ̀rẹ́ kí n máa bá gbé mọ́tò lọ sílé ẹ̀? Ṣe bọ́ rẹ̀. Ṣe bọ́ rẹ̀ ta ni? This woman just lost her husband for goodness sake. You are happy that she lost her husband, right? You are so heartless. Ní ayé láyé. Tó bá tó address mo ṣe address mi lẹ́ẹ̀kan ìmá bá ti ẹgbẹ́ bíbá. Read Psalm 55 because you are in the dark.